ẹni ń béèrè oògùn ìfẹ́ ọkùnrin sóbìnrin àti ọkùnrin sóbìnrin. So máa wọ pé mo ti fa àwọn oògùn ìfẹ́ sílẹ̀ bọ̀ eléyìí ó dà pé ó máa bọ́ sí nǹkan tó ń fẹ́. Ọkùnrin lè lò fóbìnrin, obìnrin lè lò fọkùnrin. Tó bá ti lò ìfẹ́ yẹn máa kún lọ́gọ́. Bẹ́ẹ̀ ni tó bá ti lò fúnra wọn kò sí ní ìfẹ́ yẹn máa gbóná wípé tọkọ bá lò fún ẹ tí ọba lò fọkọ ọmọjọ lè mọ́ra wọn ni. Bọ̀ ìjọ tó lọ ẹ má lọ fún ìyàwó níyàwó kọ ẹ má lọ gbọ́ ọlọ́kọ o. Ẹ̀hẹ́n. Torí ẹ̀yìn yẹn burú ẹ ṣe ló ṣe lóore. Tí má ti ń gbọ́ nǹkan tó dà máa délé tẹ́kọ̀ lórí péjì mi ẹ má fi gbọ́kọ lọ́kọ. Kíyàwó ẹ̀yìn lè lò fún boyfriend àbí girlfriend yẹn àbí kọ́kọ́ lò fún ẹ kíyàwó ló fọ́kọ ẹ̀ kọ́ tó wà fún nìyẹn. Má lò fún bá fi gbọ́ ọlọ́kọ kò ní jẹ́ fún ẹ. Mo ti fàṣẹ sí tó bá fi lò fún ọkọ lọ́kọ kò ní jẹ́ fún ẹ. Ẹni ẹ máa lù ẹni ó máa lù ẹ lórí ẹ. Mo ti fẹnu àṣẹ sí tó bá lò fún ọkọ lọ́kọ ìyá ló máa bá ń bẹ. Ó wà fún pé kọ́kọ́ lò fún ìyàwó ẹ kíyàwó lò fọ́kọ àbí kí boyfriend àti kọ́kọ́ lò fúnra wọn wọ́n lè fi ní fara wọn. Bọ̀ tó bá lọ fi gba ọkọ lọ́kọ ẹnu àṣẹ mo ti fi kàn yìí tó bá lò ọ máa nà lórí ẹ ni. Torí mo ṣe fún abòsí mo ṣe fún rẹpọ̀ ni. ẹ lá bá mi wá ewé amúnimúyè 21 tútù, ewé ṣàwépè 21 tútù, abèrè àti oyin. Ṣé láwọn ewé yẹn ẹ máa gún papọ̀ àti abèrè ẹ gún papọ̀. Abèrè yẹn ó máa jẹ́ 16 ẹ máa gún papọ̀. Ẹ bá gún papọ̀ ẹ máa ká tútù ẹ wá lọ sa ẹ sa kó bá ti wá gbẹ dáadáa bá ti wá gbẹ ẹ wá lọ sí powder bá lọ sí powder ẹ dà sínú ike ẹ máa bu díẹ̀ ni ẹ dẹ̀ kọ́ bu díẹ̀ sínú ike kékeré kan kí ẹ wá da oyin sí. Tí ẹ bá ti fẹ́ súnmọ́ ọkùnrin àbí fẹ́ bá ìyàwó ẹ̀ sùn wọ́n ṣáà ti fi pa abẹ́ ẹ̀ àbí kò fi pa ọkọ ẹ̀ tó bá ti fi gorí obìnrin yẹn báyìí àbí ọkùnrin gorí ẹ̀ báyìí orí ẹ̀ máa tàn sí ẹ̀ ní pé aláìkẹ́ jojú lọ. Bẹ́ẹ̀ ni iṣẹ́ tó ń ṣe nìyẹn dán ọdún bí ọ̀kẹ́rẹ́ ẹ lò tútù ẹ tábà rí ẹ lò gbẹ kò ní jẹ́ ẹ̀dá bọ̀t ẹ wá tútù àbí òjò ẹ wá sàkó àgbẹ̀ tó bá ti gbẹ ká wá dà sínú kí wáìtì ká máa bú díẹ̀ sínú kíkan ká máa dóyin sí ẹ kó pàlà bí èlùbọ́ sàtẹ́ wá fi pa ara yẹn kò ní kókó ó dàbí èlùbọ́ kẹ lọ kókó náà dà ká dóyin sí oyin original ẹ fi pa ẹ fi pa inú ẹ mọ́tò sábà ti fi pa inú bẹ́yìn bí táwọn kan máa ń wọlé wọ̀nyí àbí kọ́kùnrin kó fi pa àsákàrí ẹ bá ti kú bí ọgbọ̀n yìí tó fẹ́ lọ báyàwó ẹ̀sùn àbí 30 minutes ẹ̀rọ báyàwó àbí tọ́kùn bá fẹ́ bá sùn 30 minutes ẹ̀kẹ́ fi pa kọ́kùnrin gòrò àbíkẹ́ gòrò obìnrin. Ìfẹ́ yẹn alágbára de pé ọkùnrin máa tẹ̀lé káàkiri ni obìnrin máa tẹ̀lé káàkiri ni iṣẹ́ tó ń ṣe nìyẹn. Mo ń sọ tó bá lò fún ọkọ lọ́kọ kò ní jẹ́ fún ẹ ọkùnrin máa lù ẹ ní àlùbọ́lẹ̀ ni ó dáwọ́ mi ti dé.